Laolu tó jẹ́ olórin ẹ̀mí. Báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ orin ẹ̀mí ní kíkọ? Ìjà ni mo bẹ̀rẹ̀ láti máa kọ àlàjò láti celebrate birthday àwọn ènìyàn. Àjogúnbá ni. Ìgbà yìí lọ́la mi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ olúwa lóbi glory tó rọ bí mo gbọ́ bí. Orí ètò ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Fọlákẹ́mi kù náà ní àwà. Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin ìrìn wa ẹ̀yin olólùfẹ́ ètò yìí ètò wàtò ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Fọlákẹ́mi tẹ́ máa ń láǹfààní láti rọrùn lórí ìkànnì yìí ẹ̀sìn pé gẹ́gẹ́ bí ṣe Fọlákẹ́mi mo máa ń ní àwọn àlejò pàtàkì pẹ̀lú mi lórí ètò tábí àlejò mi bí ìṣòfò wọn pa wọn náà wọn lọ sókè lọ́hùn tí bá padà dé ẹ̀wà ṣalábàápàdé ń pa àlejò. Ẹ káàbọ̀ padà tó bá ṣe pẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ni bẹ́ẹ̀ ni orí ètò ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Fọlákẹ́mi kù náà ní àwà alálejò mi lónìí àlejò mi ní Laolu gbẹ̀ngbẹ̀ngbẹ̀ àlejò mi ẹgbẹ́rẹ́ àsìkò ìṣèlú ṣàlàfíà làgbà yín ṣọ́ọ́yà. Bẹ́ẹ̀ ni a ti mọ̀ yín pàápàá jùlọ fún àwọn olólùfẹ́ yín àwọn tó mọ̀ yín ní ìgboro wọ́n mọ̀ yín sí Laolu Gbẹ́njọ́ ṣùgbọ́n ta yọ Laolu Gbẹ́njọ́ ta ni Laolu. Laolu Gbẹ́njọ́ jẹ́ olórin ẹ̀mí. Laolu Gbẹ́njọ́ jẹ́ husband, ó jẹ́ father, ó jẹ́ gentleman. Laolu Gbẹ́njọ́ jẹ́ ẹni tí bẹ́ẹ̀ máa ń lò tó dẹ̀ máa jẹ́ kí inú àwọn ìgbòho. Ẹ ṣe ọgbọ́n yìí báwo lè ṣe wá bẹ̀rẹ̀ báwo lè ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ orin ẹ̀mí ní kíkọ. Mo bẹ̀rẹ̀ ní early 2000 torí dáàdì mi ó jẹ́ ìtìjọ lẹ́sìlẹ́sì dáàdì mi máa ń kọrin so àdèmárè ló sì máa ń kọrin ṣe ìyá wa náà. Àjogúnbá ni ṣẹlẹ̀ sọ fún mi kí ló yìí sáyà ní ṣe Nàìjíríà. So ní ẹ̀kọ̀ọ̀kan lọ́dún mo máa ń wá pẹ̀lú àwọn ọ̀rẹ́ mo máa ń wá papọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tí a máa kọ orin tó máa ń mú àwọn ènìyàn wọlé láti ìlú Ọlọ́run fún Nàìjíríà àti láti lè jẹ́ kí Nàìjíríà kó jẹ́ ọ̀kan. Nínú wọn ni ẹ máa rí Igbo, ẹ máa rí ẹni tó wá láti Ìkàwá, ẹ máa rí ẹni tó lè tọ́ ọ̀run láti ìlú. So Hausa láti get next one I get Hausa. So the idea is for us to unite Nigeria. So ẹ ṣeun ṣẹwárí ọ̀nà tó ṣe wípé bóyá bí ẹ̀gbọ́n ṣe alágbàtẹ̀rù nǹkan báyìí ṣe pé ẹ fẹ́ unite Nigeria nù àwọn olẹ́jọ́ jẹ́ bíi collaborators lẹ́jọ́ ṣe. Okay, so àwọn artist wọ́n ti jọ bá ṣe ṣígbóṣe ìtọ́jọ́ rẹ̀ Lilian Méjì àti sensational palm nínú. Àwọn yẹn lọ́jọ́ ṣe alágbàtẹ̀rù ọ̀rọ̀ ẹ̀ ṣe wà. You are more of an àlùjọ person. Ṣùgbọ́n ṣé inspiration yìí ló sọ wípé lò ṣùgbọ́n fẹ́ sọ ẹ ní àmọ́ sí èsì náà bí tùgbà. So báwo lè ṣe. Wọ́n fi pé táyé bá ilé lọ ká máa bá wọn yí. So I believe it's time and season. Nígbà tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ highlife wọn bẹ̀rẹ̀. Wọ́n kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú worship. Mo move sí highlife. Nígbà tí lockdown tí COVID-19 bẹ̀rẹ̀ mo wá bẹ̀rẹ̀ ọ̀lùlù àlùjọ tó ní pé táàmì yẹn ọjọ́ táàmì táwọn ọ̀pá ilé kẹ́kẹ́ inú wọn ò dùn táwọn làwọn wá ṣùgbà ọ̀pọ̀lọpọ̀ fẹ́ commit suicide ọkọ àti ìyàwó kẹ́wọ̀n kíjọ gbélé ọ̀n bára wọn jà everyday kí wọ́n níbi lọ wọ́n ti rí àwọn kan so àsìkò ńlá ni mo rò pé kí ni mo lè ṣe máa bẹ̀rẹ̀ àlùjọ ìyá ni mo bẹ̀rẹ̀ láti máa kọ àlùjọ láti celebrate ọ̀pẹ́ bí àwọn èèyàn sí táwọn ọ̀sìn bẹ́ẹ̀ bí shout out a máa ń ṣe program lẹ́nu Saturday night lórí YouTube praise party so ibẹ̀ ni à ń fún ti bẹ̀rẹ̀. Ṣé ẹ̀kọ́ rọra ju àbùjọ díẹ̀. Ìgbà yìí lọ́la mi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ olúwa lóbi glory tó rọ bí mo gbọ́ bí ìgbà yìí lọ́la mi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ó pọ̀. Ẹ ṣe wà lẹ́jọ́ mi. Nígbà tẹ̀sí wá bẹ̀rẹ̀ yìí ẹlẹ́bẹ̀rẹ̀ ní 2000 early 2000 lásìkò àtẹ̀sí wá bẹ̀rẹ̀ ṣe òpin tábà ní ká ṣe báyìí ọjọ́ pẹ́ náà ṣó ní ìgbà tó ṣe wípé ẹ wà discouraged ṣe òpin téèyàn máa ń ní iṣẹ́ wọ́n ní kò sí ibi tó máa ń ní adùn tí ò fi ń sábà ní ìdàgbé ṣó nígbà tó ṣe wípé ẹ wà discouraged to the extent pé fún pé no kì í ṣiṣẹ́ ìmọ̀ olúwa ṣe oṣù àpò òpè mi ṣá. Ẹ sọ fún wọn pẹ̀lú.
ní first album ní 2008 mo release next year. So but mo release the first album yẹn tí mo ní expectation kan láì pé àwọn máa kò ní sí church káàkiri màmá fly around. So lè sí nǹkan kan kò dàbí agídí kò dàbí ẹ̀pẹ̀ la fi ń gbà wọ́n lè ra wọ́n lè jó sórí wa wọ́n lè bá ara sí ìjọ ẹ̀ lọ́nà pàṣẹ nígbà yẹn mo tẹ̀ tí ń release YouTube nígbà yẹn àti Instagram. So after some time that mi ò rí kò share encouragement mo stop mo stop àti máa kọrin fún ọdún márùn-ún sí ọdún méjì. Wow. Yeah. Wọ́n máa ń kúrò nígbà ẹ̀gbà ẹ wọ́n ká kọrin náà máa ń lò ẹ̀pọ̀ àwọn ọ̀rẹ́ mi. Báwo lè ṣe wá kíkọ̀ padà? So àánú àti orí ọ̀fẹ́ mi nígbà pé mo kíkọ̀ padà because mo lọ ọ̀rẹ́ mi kan ṣe ábọ̀mù náà mo lọ kọrin fún wọ́n ní mo lọ kọrin fún wọ́n kò ní kí wọ́n sọ̀rọ̀ nípa ọ̀rẹ́ mi mo wá kọ orin kan orin tí mo wá kọ yẹn mo fẹ́ sọ pé ó mú àwọn èèyàn gan so ẹnìkan tó wà níbẹ̀ tó jẹ́ bí ìwòyí àwọn sì lè wòyí a child of God ọlọ́run wa fi sí lọ́kàn lọ́sọ fún arákùnrin yẹn pé tó bá lè gbà mí lọ́lẹ̀ lọ́sìn mo máa gbé òkú ẹ̀ dẹ́dẹ́ ọlọ́run sọ pé kò padà so ìgbà tó wá bá mi ó dẹ̀ lọ pẹ̀lú ọkàn tẹ́mi náà ti ń feel nínú spirit mi you know when God says something tọ́lọ̀ bá sọ ọ̀kan sí i máa confirm ẹ̀ so ìgbà tó wá bá mi ó wá lọ pẹ̀lú ọkàn tẹ́mi náà ti ń feel nínú spirit mi wá ní iṣẹ́ bẹ̀rẹ̀ ọlọ́run tó bá fi lè gbà mí gbọ́ padà máa jẹ́ mi. Wow, lásìgbà tẹ̀sí wá padà yẹn ní album mélòó tẹ̀sí wá. Mo ti ṣe dábìrà mo ti ṣe tọ́nara àti ó ti ṣe jẹ́ ọ̀gbọ́n àti tó ṣe tó 4 album because mo padà ní 2014. 2014 lẹ wá padà yẹn bí ọdún mẹ́sàn-án lẹ wá padà wá yọ again. Okay, mo rí pé recently náà ẹ release orin kan Ariwo Ayọ̀. Ṣe rí nínú Ariwo Ayọ̀ yẹn àwọn ṣé bákọ̀ elégbé yín lẹ́yìn mo rí pé àjàsà ti wù ṣé ẹ máa ń kọ àjàsà yẹn lọ́tọ̀ ni àbáwọn yẹn ṣe pé inspiration orí tí wọ́n tún yàtọ̀ tó wá jẹ́ ọ̀pápọ̀ máa nà ní tí orí ti ń tẹ̀lé ṣe. ó ti sọ mí tàbá fọ tó máa lọ pẹ̀lú ọ̀rọ̀ yẹn ìyàwó láwọn míì tẹ pé what's continuous ṣe pé ó kàn wá ni so ọ̀pọ̀lọpọ̀ ló kàn wá bí a ṣe ń kọrin lọ. Bẹ́ẹ̀ ṣe ń kọrin lọ ṣùgbọ́n ẹ̀ kí ń kọ àwọn kìnìyàn sílẹ̀ díẹ̀. orí ẹ̀ bí a nínú mẹ́wàá ẹ̀ẹ̀kan la kọ sílẹ̀. Ṣó ní ṣé wá ní project ẹ̀ tó ṣiṣẹ́ lọ ilé lórí lọ́wọ́. I'm a release celebration praise lọ́sẹ̀ dáwọn. Ọ̀sẹ̀ yìí ṣùgbọ́n kọ́dún tó parí bíi mélòó lẹ́rù pé agbára Ọlọ́run. Ọlọ́run tó bíi mẹ́ta. Kọ́dún tó parí Ọlọ́run adé fún mi. Àlejò ká wá sọ wípé ẹ máa kọrin ẹ máa ju tùbá torí mo rí pé ẹ̀yin náà lè máa jó ti jó yẹn náà ẹ ṣe fi máa sọ fún wa but yàtọ̀ sí yẹn kí ni ó bì yín kí lè máa ṣe tẹ̀ ẹ̀ máa. Tí mi ò bá máa kọrin tí mi ò bá máa kọrin mo ṣe máa ṣe business around entertainment láti bí ká bá fi dá bí mo ṣe dàgbà sí nínú church mo dàgbà sí bí a kì í jẹ́ sound engineer big time sound engineer. It will still be around entertainment. Náà ló máa jẹ́. So bó tún wá di pé a máa lọ lórí ètò lórí. A máa nílò ìmọ̀ràn yín lápá jùlọ fún àwọn gospel artists ní orílẹ̀-èdè wa àti tayọ orílẹ̀-èdè then fún unity ìṣọ̀kan láàárín àwọn tó ń kọ orin ẹ̀mí kí ni àwọn ọ̀rọ̀ tẹ́ máa ní láti sọ fún àwọn olórin? Fún ìṣọ̀kan fáwọn tó ń kọrin ẹ̀mí number one Ọlọ́run ni láwọ̀ Ọlọ́run ni example wa yes there na be boundary tí ẹ bá lọ tí the spirit ò bá lọ pẹ̀lú ìrìn but there should not be strife should not be ọ̀gbọ̀dọ̀ máa gbọ́ pé àníjà. In fact, mo ṣe ń bọ̀ wá sí ìbàlẹ̀ mi mo sọ pé ó ní àtìsí mo sọ pé èmi àti wọn rí ìbírí lọ́rẹ́ ẹ̀ bọ́s mo lọ́ọ̀fù rẹ̀ mo sì máa ń kọ́ wọn.
ẹ ṣe ogan ní àlejò mi gbé Laolu gbẹjọ ó sì wù mí wo ìgbà wù mí kẹjọ díẹ̀ ọ̀tọ̀ ní ṣíṣe alẹ́ láǹfààní nígbà míì láti rí yín kẹjọ dáadáa ẹ ṣe pàṣẹ pẹ̀lú ṣètò mo lérò pé táwọn tó yín nígbà míì láǹfààní láti ṣe. ẹ̀yin èèyàn wa mo lérò pé ẹ ti gbádùn ètò fún títò ní pẹ̀lú àlejò mi Laolu gbẹjọ títí ìgbà náà tẹ̀sí wa láǹfààní láti máa pàdé èmi àtọ́kùnrin Fọlákẹ́mi Adésọ̀nà lórí ìkànnì yìí fìyà.